أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد Akí Ọlọ́run atọrọkẹ́ Ọlọ́run àti gẹrẹ fana Muhammad ànkí dúdú ẹ̀yin tí ẹ ń wo àgbẹ̀ wa dúdú aláwẹ̀ dúdú aláìsàn nínú mùsùlùmí jákèjádò ayé akíra wa pé akúṣe ládá ọlọ́mọdé oṣù wa ṣe o Ọlọ́run jẹ́ abá nínú mẹ́zánù hasanati wọn sún wọn ṣẹ́rí wa ọlọ́mọdé àlùwà ń gbáyà oṣù náà ń parí lọ Ọlọ́run jẹ́ aláṣeyọrí ń bẹ Ọlọ́run fi tọdún yìí fi ṣe àpẹẹrẹ rere nínú ìgbésí ayé wa wá jẹ́ arọ́pọ̀ rẹ̀ ṣe láyé azikiri tí a mú wálé ní tí a tún máa fi súnmọ́ Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ òun ni gbólóhùn la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Ìkan náà àwọn azikiri pàtàkì tó jíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam tó sọ láàrẹ̀ àtàpọ́nlé rẹ̀ fún wa nítorí pé nínú al-Qur'an Ọlọ́run wa lékẹ́ọ́lá ti kọ́kọ́ júwe rẹ̀ fún wa pé Ànábì Yunus alayhi salatu wassalam níjọ́ta dánwò Ọlọ́run ọba kan tó bá rẹ̀ nísàlẹ̀sàlẹ̀ odò nínú ẹja nínú òkùnkùn mẹ́ta òkùnkùn alẹ́ òkùnkùn nú odò àtòkùnkùn nú ẹja ọba rẹ̀ ń bẹ ó wá pariwo kọjá kan pé òun sì tún lè ráàánú gbà kọjá kan pé Ọlọ́run sì tún lè ṣàánú yẹn ní pé dúdú òṣòro tí bá ń kojú èmi rẹ̀ náà lénìí ẹ má jẹ́ kí Ṣẹ̀tánì orí gbígbé ìjà kan sínú ọkàn rẹ̀ pé ibi ọ̀rọ̀ dé yìí ó ti kọjá àdúrà ibi ọ̀rọ̀ dé yìí ẹgbẹ̀rún alukurani ò lè ràn azikiri lè ràn àdúrà lè ṣe é. Ànábì Yunus alayhi salatu wassalam ó wà níbi tẹ́mi rí ó ti bára wa tó ṣe ṣe ká mọ̀ ẹ̀ràn ka ìpọ́lọ́n tó lè ṣàánú wa mọ́ ọba rẹ̀ níbẹ̀ nínú ẹja ó sì túrò pọ́lọ́n lè ṣàánú Ọlọ́run ní fanada fi dhulumati nínú suratul anbiya aya 87-88 lẹ́tì rí ọ̀rọ̀ náà tọ́lọ́run ti ń sọ pé Ànábì Yunus àjọ tó bá rẹ̀ nínú ẹja nada fi dhulumati ó pariwo lóhùn rere nínú àwọn òkùnkùn pé la ilaha illa anta zikiri tó ṣe ń jọ náà tó fi képe Ọlọ́run la ilaha illa anta kò sọ́bà mí àfiwọ́ Ọlọ́run ọba subhanaka mímọ̀ Ọlọ́run inni kuntu minadh dhalimin èmi náà gbà bẹ́ẹ̀ wípé alábòsí ni mi mo gbà bẹ́ẹ̀ pé mo ṣàṣìṣe mo gbà bẹ́ẹ̀ pé mi ò ṣe é dáa. Ó ti kó ìtọrọ àforíjìn sínú ó kó ìjẹ́wọ́ àti ìgbà fún Ọlọ́run ọba ó kó sínú ó wá kó ẹ̀yìn àti ìbàbàrà Ọlọ́run ọba sínú èyí tó wá tóbi jù nínú tó dẹrú àtọlọ́run ọba pọ̀ ní la ilaha illallah ó tún wà nínú zikiri náà all in one ni la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní kété tí Yunusa fi pè wá tẹ́fì mọ́ pàtàkì ẹ̀ kété tó fi pè wá tó fi zikiri yìí pè wá Ọlọ́run ní fastajabna lahu lẹ́ẹ̀kan náà bá dá lóhùn wa najaynahu minal ghammi ayọ́ nínú ìṣòro tó wà ọlọ́mọṣáyò èmi náà nínú ìṣòro yọwọ́ náà nínú ìṣòro wa kadhalika nunjil mu'minin. Ọlọ́run wá ní tó ṣẹlẹ̀ sínú Yunusa yẹn kò ní mọ lórí ti ẹnìkan gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tóun náà bá ti ké pe Olúwa pẹ̀lú azikiri máa yọ wọn wa kadhalika bí mo ṣe ń jọ yẹn nunjil mu'minina níṣe máa yọ dúdú mẹ̀mẹ́ni Ọlọ́run bọ̀ wá ní ìmánì máa wá yọ wá nínú dúdú ìṣòro máa yọ wá nínú dúdú wàhálà azikiri yẹn nìyẹn náà sí dúdú bùkátà náà sí dúdú ntọ́ bá ń fẹ́ wájú Ọlọ́run ọba yóò sì máa bíyá. Òjíṣẹ́ ńlá Nabi sallallahu alayhi wa sallam ó sọ pé du'a udhinnuni fi batn al-hut àdúrà tí Ànábì Yunusa tánpé ní Zunnuni ṣe nígbà tó wà nínú ẹja ni la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. Ànábì ní lam yad'u bihi rajulun muslimun fi shay'in qat illa stujiba lahu. Gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo ó ní náà sí nǹkankan bùkátà kan pé Ọlọ́run fẹ́ kó bá mi yanjú ọ̀rọ̀ yìí kí wá ló fi pé Ọlọ́run ọba òun ni la ilaha illallah subhanaka inni kuntu minadh dhalimin ó wá tẹnumọ́ la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin tó wá tẹnumọ́ bẹ́ẹ̀ Ànábì ní illa stujiba lahu kò sí tàbí ṣùgbọ́n Olúwa dá lóhùn ọlọ́mọṣẹ́ àdámi lóhùn kó dẹ́yìn náà lóhùn ó náà ní zikiri tí àmúwá fúnra wa léni Ọlọ́run jẹ́ aláṣepẹ́ Ọlọ́run gbogbo níta bá fi ń béèrè níwájú Ọlọ́run ọba lóore ọlọ́mọṣẹ́ àfilé wa lọ́wọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.